wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní tí ń ṣe ọjọ́ Friday, July 11 ọdún 2025 tá wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ ìwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe kẹ́lẹ́ pẹ̀lú àwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tá bí láàrin March 21 sí April 20 lè ní ìrìnnì tí yín máa jọni lójú púpọ̀, tó ṣe pé àwọn èèyàn gan máa tún nímọ̀ lára rẹ̀, tí yẹn sì máa jẹ́ káwọn èèyàn tún gba tiyín dáadáa lọ́jọ́ tòní. Fún ìdí èyí, ẹ múra dáadáa kí ẹ dùn rí lójú, bẹ́ẹ̀ sì ló dára kí ẹ lọ àkókò àti ìgbà pẹ̀lú mọ̀lẹ́bí àtàwọn olólùfẹ́ yín, látàrí pé àwọn gan afẹ́ wà pẹ̀lú yín lénìí. Ẹ ṣàwọn kan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20 lénìí, ó ṣeé ṣe kí ẹ kojú àwọn àìlera kéékèèké kan. Kẹ́ kíyèsára pẹ̀lú àwọn kan tẹ́ máa jẹ tẹ́ máa mu sẹ́nu yín lénìí, bẹ́ẹ̀ sì ni kẹ́ kíyèsára pẹ̀lú ọ̀rọ̀ ẹnu yín náà. Ló bá gba pé kẹ́ má sọ̀rọ̀, kẹ́ má dá sọ̀rọ̀ tí ó ń lọ ilẹ̀ kí àwọn ọ̀rọ̀ yín sínú ọkàn ara yín. Bẹ́ẹ̀ sì ló wá dára kẹ́ wulẹ̀ gbájúmọ́ àwọn kan tó ṣe kókó fún yín láti gbájúmọ́ nínú ìgbésí ayé yín lénìí. Bákan náà sì rí kẹ́ wulẹ̀ wà lórí lénìí kí ó má bàa sí ìṣù láàrin ẹ̀yin àtẹnikẹ́ni lénìí. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, ẹ má ṣe ohun tó lágbára jẹ̀mí yín lọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì rí dájú pé ẹ sì kí ara yín dáadáa lénìí. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21, múdùn yín máa dàbí ìgbà pé kẹ́ enjoy ara yín, kẹ́ gbafẹ́, kẹ́ ṣe nǹkan tá tẹ́ yín lọ́rùn. Bẹ́ẹ̀ sì ni ẹ máa rí ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀ pàápàá lórí nǹkan tó dàbí issue tó ń lọ láàrin ẹ̀yin àtìyàn gbogbo ẹ lè yanjú pátápátá lọ́jọ́ tòní. Ẹ wá lọ́jọ́ tòní láti fi gbájúmọ́ àwọn kan tí ẹ ń fẹ́ fún dáadáa ìgbésí ayé yín, àwọn ìpò padà rere tẹ́ ẹ ń fẹ́. Ẹ lọ́jọ́ tòní láti fi wá fúnra yín. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹrẹ̀ra yín lẹ̀ kí ẹ wà determine, bẹ́ẹ̀ sì lẹ́tún lómìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore lẹ́nu, kò sí wàhálà. Ẹ sì rí dájú pé báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín. Cream jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 7:25 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22, ó ṣeé ṣe kí ẹ yí ipò padà rere nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní o. Pàápàá lórí ọ̀rọ̀ iṣẹ́ yín, ó ṣeé ṣe káwọn opportunity kankan tó máa bí ìdàgbàsókè fún ìgbésí ayé iṣẹ́ yín, ó ṣeé ṣe kó wáyé lásìkò yìí lọ́jọ́ tòní, tí yóò ṣeé ṣe kí n ṣalábàápàdé ènìyàn kan tó ṣe pé pípàdé wọn máa ní ipa rere tó máa kó nínú ìgbésí ayé yín. Fún ìdí èyí, ẹ wulẹ̀ plan lórí nǹkan ńlá, ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lórí àwọn plan ńláńlá yẹn, àwọn kan tẹ̀ ń gbà lérò pé nǹkan báyìí ni mo fẹ́ kẹ́ bẹ̀ sí iṣẹ́ lé wọn lórí. Lénìí ó dára kí ẹ múra dáadáa kí ẹ dùn rí lójú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 10 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22, ara yẹn yá gágá túra ọ̀tọ́jọ́ tòní ni ó. Bẹ́ẹ̀ sì làwọn èèyàn máa tún dá yín mọ̀ sí dáadáa nínú ìgbésí ayé yín gan àti láàyè iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ èyí tó dàbí ìgbà pé ẹ ti ń fẹ́ ṣe láti jọ́ mẹ́ta, tó dàbí ìgbà pé ẹ̀ ń wọ́rì nípa ẹ̀ pé báwo mo fẹ́ ṣe ọ̀nà òun fẹ́ gbé gbà, ó ṣeé ṣe kí gbogbo ẹ̀ tún yanjú lọ́jọ́ tòní. Ẹ ṣàrí dájú pé ẹ fẹ̀lẹ̀ àti ìfọ̀kànbalẹ̀ ṣe. Bákan náà sì rèé, ó dára kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹrẹra yín lẹ̀, kẹ́ ṣe nǹkan yín létòlétò, kí ẹ sì fọgbọ́n àfẹ́yẹ tọ́lọ́run fún yín ṣe ohunkóhun pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ rẹ́ẹ̀dì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ẹ lè ṣàṣeyọrí púpọ̀ láàyè iṣẹ́ yín lọ́jọ́ tòní o. Opportunity èyíkéyìí tó bá jẹ́ ọkẹ́ rí dájú pé grab àárọ̀ yín lọ́wọ́ láàyè iṣẹ́. Bẹ́ẹ̀ sì ni nínú ìgbésí ayé yín pẹ̀lú, ó ṣeé ṣe kí gbogbo nǹkan lọ bó ṣe yẹ kó lọ.
kálàáfíà gbalẹ̀ kí rọrùn gbalẹ̀ bẹ́ẹ̀ sì ló wá dára kẹ́ lo àkókò àti ìgbà ọwọ́ ọ̀rọ̀lẹ́ pẹ̀lú mọ̀lẹ́bí. Bákan náà kẹ́ tẹpá mọ́ṣẹ́ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn lénìí kí ẹ sì wà determine pẹ̀lú. Turquoise blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23 lọ́jọ́ tòní ó ṣeéṣe kí stress fẹ́ pọ̀ púpọ̀ gan fún yín látàrí àwọn ìyípadà kan tó ń wáyé láyìíká yín tàbí ìgbésẹ̀ kan tẹ́ gbé bóyá láti ìrìn àjò láti ibì kan lọ síbì kan. Lọ́jọ́ tòní ẹ máa wà motivated, ẹ̀yin náà sì máa gbáradì láti wá ìyípadà yìí. Nǹkan lè dàbí ìgbà pé bóyá kò lọ dáadáa tàbí nǹkan dàrú dàpọ̀ bákan tàbí kó dàbí ìgbà pé ẹ̀ tí ẹ lè control kankan bí ìgbà gbogbo ẹ̀ wá out of control. Lénìí sí rèé ó ṣeéṣe kí ẹ má prepare fáwọn ìyípadà kankan tó bá wáyé láàyè iṣẹ́ tó ti máa fẹ́ fún yín ní stress díẹ̀, ṣùgbọ́n kẹ́ rí dájú pé gbogbo stress tó bá lọ láàyè iṣẹ́ ẹ má wulẹ̀ gbé wálé kó má tún àfẹ́ ti mood àwọn tó wà nílé. Kẹ́ rí dájú pé gbogbo ẹ lọ ní ìrọ̀wọ́rọ̀sẹ̀ láàyè ilé lọ́jọ́ tòní sí rèé. Kẹ́ rí dájú pé ẹ mọ́kàn ara yín balẹ̀, gbogbo nǹkan tó dàbí nǹkan tó ń fún yín stress yìí á tó die down pátápátá. Lénìí kí ẹ ní ìrètí pé gbogbo nǹkan ti dá, ẹ free mind yín kí ẹ wà positive. Yellow jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22 lénìí ó ṣeéṣe kí nǹkan fẹ́ kún àrùn yín káwọn responsibility fẹ́ pọ̀ púpọ̀. Lọ́jọ́ tòní ó ṣeéṣe kí ó nira díẹ̀ fún yín láti rí dájú pé ẹ ṣiṣẹ́ ẹ tún mójútó àwọn nǹkan míì nínú ìgbésí ayé yín. Lọ́jọ́ tòní ẹ má ṣe ròyìn rẹpẹtẹ nípa àwọn kan wọ̀nyí o. Ẹ gbìyànjú láti wulẹ̀ try best yín. Tẹ́ bá ti rí pé ẹ ti gbìyànjú títí ẹ wulẹ̀ fìyókù sílẹ̀ dọjọ́ mìíràn. Ó wá ṣeéṣe kí ẹ gbọ́ ìròyìn ayọ̀ yìí tó tún máa jẹ́ kára yín yá gágá kí ilẹ̀ tó ṣú. Lénìí kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun, ẹ wà positive, ẹ fọgbọ́n àtòyè tó lọ fún yín tí ohunkóhun lénìí pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ wáìnì sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22 lénìí ó ṣeéṣe kí ẹ ní fọkànbalẹ̀ dáadáa tí ẹ sì máa bí ìdùnnú fún yín. Àkókò ti tó wáyé láti wà níbi tó dákẹ́ rọ́rọ́ láti fi ronú jinlẹ̀ nípa ìgbésí ayé yín. Ẹ wòye sí gbogbo nǹkan tí ẹ ń fẹ́ fún ìgbésí ayé yín láti ní ìdàgbàsókè, bẹ́ẹ̀ sì ni ẹ wòye sí ọ̀nà tẹ́ fẹ́ gbégbà láti rí dájú pé nǹkan tẹ́ ń lé ó bọ́ sí fún yín. Lọ́jọ́ tòní ẹ má wàá ṣe aláìmú sùúrù lò lórí ohunkóhun. Ẹ rí dájú pé ẹ mú sùúrù lò kí ẹ sì fẹ̀lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ wulẹ̀ take time yín láti wo àwọn plan tẹ́ ń wòye sí, àwọn nǹkan tẹ́ ń gbé nígbésẹ̀ kẹ́ farabalẹ̀ dáadáa. Ẹ má kánjú gbégbésẹ̀ o, ẹ má kánjú gbégbésẹ̀ kó má jẹ́ pé ẹ padà regret ẹ̀. Ẹ wá mọ́kàn balẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ṣùgbọ́n kọ́lọ̀ green wá jẹ́ kọ́lọ̀ èyí tí ó dára rárá fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ tòní látàrí pé kọ́lọ̀ yẹn wà very unlucky fún yín. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ èròpé eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19 ẹ rí dájú pé ẹ gbára lé ayé kẹ́ má gbára lẹ́nikẹ́ni lọ́jọ́ tòní o. Lọ́jọ́ tòní sì rí ó dára, ẹ máa fẹ́ lo àkókò àti ìgbà lẹ́yìn nìkan sì dára kí ẹ ṣe bẹ́ẹ̀. Lénìí ẹ fi inú tán ohun tó ń sọ sí yín lọ́kàn kí ẹ ní ìgbàgbọ́ pé ẹ̀yin fúnra yín gan wà very capable láti mójútó nǹkan kí nǹkan nù gbèsè ayé yín. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú, ẹ wà positive kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́ àwọn plan yín kí ẹ pamọ́ láṣìírí. White jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tàbí láàrin January 20 sí February 19 ọ̀pọ̀ yín tẹ́ ní àwọn èèyàn ní ìlú òyìnbó tàbí lọ́nà tó jìn sí India. Ó ṣeéṣe kí ẹ fojú gan ní ara lénìí tàbí kí ẹ pera kẹ́ contact ara yín kẹ́ lo àkókò àti ìgbà tó pọ̀ lórí fóònù lénìí pẹ̀lú wọn. Lọ́jọ́ tòní ẹ rí dájú pé àyíká lẹ́yìn ó wà ní ìmọ́tótó tó ó ṣeéṣe kí ẹ gba àlejò nílé yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni ó ṣeéṣe kí wọ́n ṣe dáadáa sí yín látàrí dáadáa tẹ́yin náà ti ń ṣe sí wọn. Ìyẹn tẹ́ bá ti ń ṣe dáadáa tí wọ́n tẹ́lẹ̀ ó ṣeéṣe kí ẹ rí ìwọ́dù kan gbámú. Ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn lénìí. Ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ mú sùúrù lò kí ẹ sì má fọkàn tí gbogbo nǹkan kíkan tí ẹ bá ń retí kí ó lè wọlé fún yín. Kẹ́yin náà má sì ṣe ní ẹ promise èèyàn ní nǹkan tó ṣe pé ẹ tiẹ̀ lè gbé nígbésẹ̀ báyìí lénìí. Kẹ́ rí dájú pé ẹ wọ aṣọ green látàrí pé green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 9 láàárọ̀ sí aago 11 láàárọ̀ wá jẹ́ àkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ro Pisces, ẹ̀yin tàbí láàrin February 20 sí March 20
lénìí ẹ lè báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà, pẹ̀lú ẹ̀rín, pẹ̀lú eré pàápàá. Lénìí kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, bá má lè bí ẹbọ rẹ ṣe. Ẹ lè jáde lọ láti lọ entertain ara yín, ẹ lè jáde lọ láti lè enjoy ara yín lọ́jọ́ tòní, ó dára bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ sì ni lọ́jọ́ tòní ó ṣeé ṣe kí èní wà very peaceful fún yín, kàlàáfíà gbalẹ̀ ní àwùjọ yín, ṣùgbọ́n ẹ má dá sọ́rọ̀ tí wọ́n pè é sí àbí èyí tí ó kàn yín. Wá rí dájú pé ẹ ní ìrẹ̀lẹ̀ kí ẹ sì pa àwọn plan yín mọ́ láṣìírí lénìí pẹ̀lú. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 3 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán sí aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ̀yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú, ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.